Àkíyèsí pàtàkì: láti ọdún 2023 láti ṣe àkọsílẹ̀ àti àkásílẹ̀ ọ̀rọ̀ coup àti democracy láwọn orílẹ̀-èdè Áfíríkà, èwo làgbà nínú ọmọ ajá? Ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ inú ẹ̀ kìí ṣe ọ̀rọ̀ tó dúró fún ìgbà kan ṣoṣo nínú ìtàn wa, ọ̀rọ̀ láíláí ni. Ohun tó jẹ́ ká tún ṣe àgbéjáde rẹ̀ rèé pẹ̀lú ojú tuntun. Ẹ má gbàgbé pé lásìkò yìí, àwọn fídíò olójú mi ń jẹyọ látara ìfọwọ́sowọ́pọ̀ Iris Media Prospect Services àti iléeṣẹ́ Daritun Studio. Láti ṣe ìrànwọ́ kí irú iṣẹ́ báyìí máa tẹ̀síwájú sí i, ẹ lè fowó ìrànwọ́ yín ránṣẹ́ sí àkáǹtì Kuda yìí 3002670839 tàbí Moneypoint yìí 6607588454. Kò ṣe ní mórí oníṣẹ́ yá, ọmọ aráyé ò ní pa ohùn mọ́ agogo wa lẹ́nu. Ire o. Coup àti democracy láwọn orílẹ̀-èdè Áfíríkà, èwo làgbà nínú ọmọ ajá? Ṣùgbọ́n ta lè èèyàn dúdú ṣẹ̀gan tí ò dáríjì wá? Orílẹ̀-èdè kan wà lórí ilẹ̀ ayé yìí tá à ń pè ní Gíríìsì tá a fi ń parakọ́ o. Orílẹ̀-èdè tó ti pẹ́ dáadáa nínú ìtàn, tó sì tún ṣe bẹ́ẹ̀ gbajúmọ̀ là ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Àwọn ọmọ orílẹ̀-èdè yìí sì là ń pè ní Greek. Ohun méjì ló ti inú Gíríìsì jáde tó mú kó gbajúmọ̀ tó bẹ́ẹ̀ lágbàáyé. Àkọ́kọ́ ni ètò ìjọba aráàlú táwọn olóyìnbó ń pè ní democracy. Ìkejì sì ni ẹ̀kọ́ ìlànà ìṣàfikún ọgbọ́n ẹni táwọn olóyìnbó ń pè ní philosophy. Inú ìpínlẹ̀ Greece tí wọ́n ń pè ní Athens làwọn òpìtàn lágbàáyé gbàgbọ́ pé democracy ti bẹ̀rẹ̀ ní nǹkan bíi 500 ọdún ṣáájú kí wọ́n tó bí Jésù. Ọmọ orílẹ̀-èdè Greece tí wọ́n sì ń pè ní Socrates ní ìwé ìtàn sọ fún wa pé ó ṣàgbékalẹ̀ ẹ̀kọ́ ìlànà ìṣàfikún ọgbọ́n ẹni. Bàbá philosophy ni wọ́n ń pè é. Ọkùnrin yìí ni ìyá wa tó ti di ẹni àná lónìí, Professor Sọfí Olúwọlé pè ní Ọ̀rúnmìlà àwọn òyìnbó, lẹ́yìn ìwádìí àti àgbéyẹ̀wò bí ìmọ̀ ìjìnlẹ̀ rẹ̀ ṣe jọra pẹ̀lú ti Ọ̀rúnmìlà nílẹ̀ Yorùbá. Èyí ni pé ká ní àwọn bàbá wa náà ń kọ àkọọ́lẹ̀ ni. A ó lè sọ fáyé pé ọ̀dọ̀ Socrates kọ́ ni ẹ̀kọ́ ìlànà ìṣàfikún ọgbọ́n ẹni ti wá sọ́dọ̀ wa o. Òyìnbó tó dé làwa ti ń kẹ́kọ̀ọ́ àròjinlẹ̀. Ọ̀rọ̀ ọjọ́ mi lèyìn o. Ohun tí mo fẹ́ fàyọ nínú democracy àti philosophy tí mo mẹ́nubà ni pé ó tilẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè kan náà làwọn méjèèjì ti wá, síbẹ̀ ìpàkọ́ làwọn méjèèjì kọ síra wọn, wọn ò gbà tara wọn. Ẹ ò ní kí nìdí? Ètò democracy ń sọ pé gbogbo ọmọ ìlú ló gbọdọ̀ lẹ́nu láti sọ pé irú ẹni báyìí ló yẹ kó ṣe adarí ìlú. Gbogbo òfin yòówù tí ìlú yóò bá sì ṣe, gbogbo ọmọ ìlú gbọdọ̀ mọ̀ nípa ẹ̀ kí wọ́n sì fọwọ́ sí i kó tó lè wá sí ìmúṣẹ. Kò sí aráàlú tí yóò gbọ́ èyí tí inú ẹ̀ ò ní dùn. Èyí ni pé ẹnìkan ò ní pe ara rẹ̀ lọ́ba, ó kàn déédéé ní iye kan ní kí gbogbo ọmọ ìlú ó máa san lówó orí, tàbí kó ní ìlú kan ṣe ìyálàyà òun kí gbogbo ọmọ ìlú dè hámọ́ra ogun lọ́ọ́ kú fóun níbẹ̀. Báwọn ọmọ ìlú ò bá ti fọwọ́ sí i, àbá lásán lọ́ba òun dá sápò ara rẹ̀ kó pàṣẹ. Ṣé ẹ̀yin náà ò rí i pé ó dáa bẹ́ẹ̀? Nígbà tí nǹkan bá wá dáa tó tó báyìí, kí ló dé tí ọgbọ́n àròjinlẹ̀ ń takò? Socrates sọ̀rọ̀ kan nípa democracy tí akẹ́kọ̀ọ́ rẹ̀ kọ sílẹ̀. Ó béèrè lọ́wọ́ ẹnìkan pé bó bá wà lórí ọkọ̀ ojú omi tó ń lọ lórí òkun tó jẹ́ pé ṣàṣà lọkọ̀ ojú omi tí kìí tẹ̀rì, ta ni yóò fẹ́ kó yan ẹni tí yóò darí ọkọ̀ ojú omi fóun? Ṣé gbogbo èrò inú ọkọ̀ ni, tàbí ìwọ̀nba àwọn tó nímọ̀ ìjìnlẹ̀ nípa ọkọ̀ ojú omi wíwà àti oríṣiríṣi ìṣòro téèyàn lè fojú kò lórí agbami yìí? Ìgbà tó nítọ̀hún yóò dáhùn, ó ní àwọn tó nímọ̀ ìjìnlẹ̀ nípa ọkọ̀ ojú omi lòun ó yàn dípò èrò tí ò mọ irú ìṣòro téèyàn ń fojú kò lórí omi àti ẹni tó lè káàtò fún iṣẹ́ náà. Socrates wá ní nígbà tá a mọ̀ pé ẹni tó bá nímọ̀ ìjìnlẹ̀ nípa ọkọ̀ wíwà àti ojú ọ̀nà tọ́kọ̀ ń lọ ló yẹ kó lè dìbò yẹn ẹni tó kúnjú òṣùwọ̀n láti jẹ́ dẹ́rẹ́bà ọkọ̀, báwo la ṣe wá rò ó pé irú wa ògiri wá ló yẹ kó máa dìbò yẹn ẹni tí yóò darí ìlú tí ìlú ò ní bàjẹ́? Socrates ní ká wo ètò democracy bí ìdíje láàrin dókítà alábẹ́rẹ́ àti oníṣòwò tó ń ta ohun dídùn. Ká wá ní káwọn méjèèjì sọ fáráàlú ẹni tó yẹ kí wọ́n tẹ̀lé. Ó ní nígbà tí onísùìtì bá ní ẹ wo ìsọ̀ mi, ìkìdá ohun dídùn ni mo kó dé, gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ nínú ẹ̀ lẹ lè mú jẹ, n ò ní dì yín lọ́wọ́ mú bíi dókítà tí yóò ní kẹ́ ẹ má fowó yín jẹun tó wù yín, tó jẹ́ pé kò sóhun tó kó sígbá bí ò ṣe àwọn àgbo kíkorò àti abẹ́rẹ́ oró tí ò ní jẹ́ kẹ́ lè rídìí fi lélẹ̀ lọ́jọ́ mẹ́ta. Nígbà tí dókítà ó bá sì sọ̀rọ̀ gbé ara rẹ̀ lẹ́yìn, tó ní gbogbo ohun tó korò àti ìwà ìkà tí olódì mi ní n ó ṣe fún yín yìí, lóòótọ́ ni n ó ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n nítorí àǹfààní ara yín ni gbogbo ohun tó jọ ìwà ìkà yìí, ẹ̀yin ẹ jẹ́ kí n gún yín lábẹ́rẹ́ wò ná, kẹ́ ẹ sì da ọ̀kan nínú àwọn àgbo kíkorò mi sọ́fun, ẹ ó rí i pé yóò wúlò fún yín lọ́jọ́ iwájú. Socrates béèrè pé bí wọ́n bá ní káwọn aráàlú dìbò pé ta ló yẹ kó dúró láàrin ìlú, ta sì ló yẹ kí wọ́n lé dànù sígbẹ̀ẹ́ kó lọ máa bọ́mọ ẹranko ṣe, ta la rò pé yóò dúró láàrin ìlú nínú àwọn méjèèjì yìí?
bó tilẹ̀ jẹ́ pé wọn yóò padà kábàámọ̀ ìpinnu wọn nígbẹ̀yìn. àṣé ara ló ń rò fún Sócrates fúnra ẹ̀ pé ohun tí yóò padà ṣẹlẹ̀ sí lọ́jọ́ iwájú rèé, torí àwọn aráàlú padà pè é lẹ́jọ́ pé ó ń kọ́ àwọn ọmọ àwọn níkọ̀ọ́kùkọ̀, ó ń ṣe bí ẹni pé òun nìkan lòún gbọ́n tán. bó tilẹ̀ jẹ́ pé bàbá yìí ò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án lẹ́ni 70 ọdún, tó jẹ́ pé bí wọ́n pa á bí wọn ò pa á ọjọ́ ikú ẹ̀ ti ń kànkùn tẹ́lẹ̀. síbẹ̀ àwọn aráàlú dìbò lórí ẹjọ́ ẹ̀, àwọn tó fẹ́ kó kú sì pọ̀ ju àwọn tí ò fẹ́ kó kú lọ. ni wọ́n bá fi ọ̀jọ̀gbọ́n ìlú ṣètùtù fáwọn tó ń bínú ẹ̀ kínú wọn lè rọ̀ ní nǹkan bí ọdún 19 ṣáájú ọdún tá a bí Jésù ọmọ Màríà. lóòótọ́ wọ́n padà kábàámọ̀ o, ṣùgbọ́n wọ́n ti fi ẹgọ wọn pa ọgbọ́n ìlú nígbà tí agbára wà lọ́wọ́ wọn tí wọn ò sì ní làákàyè bó ṣe yẹ kí wọ́n lò ó. lọ́dún 2023 yìí ló pé 2422 years tí Sócrates ti kú. títí dòní sì là ń gbọ́ orúkọ rẹ̀ káàkiri ayé. o ò lè di lọ́ọ̀yà nílẹ̀ yìí láì gba ara Sócrates kọjá. àwa tó jẹ́ pé ìmọ̀ nípa ìbọ́pọ̀ èrò sọ̀rọ̀ lálọ́ kọ́ nílé ìwé pàápàá ní láti kàn án nígbà tá a dé ìpele kan nínú ẹ̀kọ́ wa. ẹ wá gbọ́ o, Sócrates ò ní kí aráàlú má lẹ́nu níbi ètò òṣèlú o. ohun tí ọ̀jọ̀gbọ́n náà ń sọ ni pé aráàlú tí yóò bá dá sétò òṣèlú gbọ́dọ̀ nímọ̀ tó kúnná nípa ètò òṣèlú orílẹ̀-èdè rẹ̀, ó má jẹ́ pé ìpinnu tí yóò ṣàkóbá fún orílẹ̀-èdè rẹ̀ ni yóò fi àìmọ̀kan dìbò yàn. ǹjẹ́ bí àwọn bìrìtìkó tó mú wa sìn bá mọ èyí láti ọdún tí Sócrates ti kú, tí wọ́n mọ̀ pé ètò òṣèlú democracy ò pé láì jẹ́ pé àwọn aráàlú tí yóò dìbò ní ẹ̀kọ́ tó jinlẹ̀ nípa òṣèlú, kí ni wọ́n gbéjọba democracy fún wa pẹ̀lú èdè abínibí tiwọn fún? ṣé èdè elédè làwọn fi ń ṣe democracy lọ́dọ̀ wọn tó fi ń jẹ́ fún wọn? ṣáájú kí wọ́n tó dé àárín wa láti ní ètò òṣèlú tá a mọwọ́ ẹ̀ láàrin ara wa. bí wọn ò mọ ti gbogbo èèyàn, mo mọ ti ẹ̀yà Yorùbá tó jẹ́ ẹ̀yà mi níwọ̀nba. kí wọ́n tó fi ẹnìkan jẹ Aláàfin, ó láwọn nǹkan kan tó gbọdọ̀ wá láti Ilé-Ifẹ̀ kí àwọn aráàlú tó gba onítọ̀hún láláàfin. ọdọọdún ni Baṣọ̀run Ọ̀yọ́ ń ṣọdún Ọ̀run. ìgbàgbọ́ gbogbo aráàlú ni pé ó fẹ́ lọ bá àwọn Aláàfin àná sọ̀rọ̀ bóyá wọ́n ṣì ń gbádùn ìjọba Aláàfin tó wà lórí oyè, tàbí èyí tó ṣe láyé tó ó forí oyè sílẹ̀ fún ọmọ ọba míì tó tún lè ṣèlú ju tirẹ̀ lọ. bàbá ta ló lọ sọ́run tó bọ̀ rí? ta ni ò mọ̀ pé wọ́n kàn ń ṣe èyí láti fi rí i dájú pé Aláàfin ò sọra rẹ̀ dòòṣà mọ́ àwọn ìjòyè rẹ̀ lọ́wọ́ ni. bí àwọn ìjòyè fúnra wọn bá sì bẹ̀rẹ̀ sí í kọjá ààyè, a gbọ́ ohun táwọn aráàlú fúnra wọn ń ṣe fún irú wọn. bẹ́ẹ̀ ò tiẹ̀ gbọ́ gbogbo ẹ̀, ẹ ṣáà gbọ́ nípa Baṣọ̀run Gáà. nílẹ̀ Yorùbá yìí, èmi rí i kà nínú ìtàn pé bí Yorùbá bá jagun kó ìlú kan, bí wọ́n bá pa gbogbo èèyàn tí wọ́n kó gbogbo aráàlú lẹ́rú, wọn ò ní pa ọba ibẹ̀. fúnra ọba ni yóò wọlé ṣe bí ọkùnrin pé ayé òun bàjẹ́. ohun táwọn baba ńlá òun tọ́jú pamọ́ sóun lọ́wọ́ bàjẹ́ lójú ẹ̀mí òun. ṣàṣà lọmọ Yorùbá tó mọ èyí lóde òní, torí ohun tí wọ́n fi kọ́ wa ni pé gbogbo ohun táwọn baba wa ṣe ni ò dáa rárá. gbogbo ìwà wọn nìwà ẹni ojú ẹ̀ dúdú tí ò róde. ò dáa, a gbà bẹ́ẹ̀. ètò òṣèlú ìgbàlódé tẹ̀yìn sì fẹ́ kọ́ wa yìí, báwo la ó ṣe lò ó? ẹni ìwé òfin ni yóò máa darí ìgbésí ayé ètò lórí tẹlẹ́mù nínú ètò ìṣèjọba yìí. ìwé òfin ọ̀hún sì rèé, èdè yín la ó fi kọ ọ́ kalẹ̀. ìyẹn ni pé bá a bá fẹ́ lo ètò ìṣèjọba yìí, gbogbo ọmọ orílẹ̀-èdè wa gbọ́dọ̀ kọ́kọ́ kọ́ èdè yín ná ká tó lè lò ó. lóhun tó jẹ́ pé àwọn baba yín pàápàá fìdí ẹ̀ múlẹ̀ pé lórílẹ̀-èdè yòówù tí wọ́n bá ti fẹ́ lo ètò yìí, dandan ni kí àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún nímọ̀ ìjìnlẹ̀ nípa òṣèlú orílẹ̀-èdè wọn. wàhálà tẹ́ ẹ dá sí wa lágbádá wá pín sípele méjì. ọ̀tọ̀ ni wàhálà ẹ̀kọ́ èdè elédè tá ó kọ́kọ́ kàn ká tó wọnú òṣèlú orílẹ̀-èdè wa. ọ̀tọ̀ sì ni ẹ̀kọ́ òṣèlú fúnra ẹ̀ tó lọ́jú gidi fẹ́ni tí ò bá ní làákàyè tó kúnná àti àròjinlẹ̀. ọ̀rọ̀ ọ̀hún dàbí ọ̀rọ̀ ẹni tó jẹ́ pé abẹ́rẹ́ àti òwú ló mọ̀ fi ránṣọ láti bẹ̀rẹ̀ ayé ẹ̀. télọ̀ kan wá sọ fún un pé kó sọ òwú àtàbẹ́rẹ́ rẹ̀ nù. òun ó fi maṣíìnì ńlá kan tí wọ́n ń pè ní industrial ránṣẹ́ sí i. ìgbà tí maṣíìnì ó dé, tí télọ̀ alábẹ́rẹ́ àtòwú béèrè pé báwo lòun ó ṣe lò ó. wọ́n ní kó yẹ̀wé tó bá a wá wò. gbogbo àlàyé bí yóò ṣe lò ó, àwọn ibi tó yẹ kó fọwọ́ kàn tí yóò fi jẹ́ fún un àti ibi tí ò yẹ kó fọwọ́ kàn tó lè ṣe é ní jàǹbá ni wọ́n ti kọ síbẹ̀. ìgbà tá ó ṣìwé ọ̀hún, èdè ṣinkó ni wọ́n kọ sí i. wọ́n ní kí télọ̀ alábẹ́rẹ́ kọ́kọ́ lọ kọ́ èdè ṣinkó, ó ṣẹ̀ṣẹ̀ tó kọ́ bí yóò ṣe lo ẹ̀rọ tuntun yìí. nígbà wo lebi òní pa á kú síbi tó ti ń kọ́ èdè elédè tó jẹ́ lẹ́yìn rẹ̀ ni yóò ṣẹ̀ tó kọ́ lílo maṣíìnì tí yóò fi jẹun. wọ́n wá yọ àsíá wọn kúrò lójú òpó, wọ́n ní ká fi tiwa sí i. àwọn fún wa lómìnira, bó bá ṣe wù wá ní ká ṣèlú. ṣùgbọ́n bá a bá fẹ́ ṣe bẹ́ẹ̀, ó ṣe pàtàkì láti gbàgbọ́ nínú ọkàn wa pé a gbọ́dọ̀ múra bí àwọn, a gbọ́dọ̀ sọ̀rọ̀ bí àwọn, a gbọ́dọ̀ hùwà bí àwọn ká tó lè ṣe ohunkóhun nílẹ̀ wa. bẹ́ẹ̀ a sì ti gbòmìnira. àwọn bìrìtìkó nìkan kọ́ ló ṣèyí o. bẹ́ẹ̀ gẹ́lẹ́ làwọn Faransé náà ṣe láwọn orílẹ̀-èdè Áfíríkà tí wọ́n mú sìn rí. bẹ́ẹ̀ wọ́n sì fún wọn lómìnira àtijọba democracy bí wọ́n ṣe bó ṣe wù wọ́n.
ìyẹn bí wọ́n bá ti ṣetán láti di photocopy àwọn ọ̀gá tó fún wọn lómìnira. Nígbà tá a bá wá ń kojú ìṣòro níbi ètò òṣèlú wa, nígbà tí aráàlú ò bá mọ ọ̀nà tó lè gbà ran olóṣèlú lọ́wọ́ láti sún orílẹ̀-èdè rẹ̀ síwájú, nígbà tí olóṣèlú bá bẹ̀rẹ̀ sí í wo aráàlú bí ọ̀tá tó jẹ́ pé ojoojúmọ́ ni wọ́n ń wá ìṣubú òun nítorí ayé òun dáa ju tiwọn, nígbà tí àwọn tó yẹ ká máa wò bí ọlọ́gbọ́n tó wà nílùú bá bẹ̀rẹ̀ sí í lo làákàyè wọn fi bẹnu àtẹ́lu olóṣèlú tó wà lórí oyè, kí aráàlú tí ò láròjinlẹ̀ tó wọ́n lè fi wọ́n rọ́pò níbi tí wọn ò ti ní faragbá ìjàmbá tó ń jẹyọ látara ìjákulẹ̀ àìríjọba ṣe olóṣèlú tó wà lórí oyè, tí àwọn ọmọ adúláwọ̀ ń kú sínú omi àti orí ọ̀gbẹlẹ̀ láti sá fún ìṣòro orílẹ̀-èdè wọn, tí àwọn ọmọ onílùú tíjọba wà lọ́wọ́ ẹ̀ ń pariwo pé kí sọ́jà tí wọ́n gbà síṣẹ́ aṣọ́bodè wá gbàjọba ìlú lọ́wọ́ àwọn orílẹ̀-èdè tó kù lágbàáyé ó máa wá sọ láàrin ara wọn pé ẹ wo bí àwọn ọmọ adúláwọ̀ ṣe ń ṣera wọn lẹ́yìn tí wọ́n gbòmìnira. Ṣé bí ẹ rí i pé àwọn fúnra wọn ni wọ́n ń béèrè báyìí pé kí ọmọ ìyá wọn tí ìbọn wà lọ́wọ́ ẹ̀ kí okùn bọ àwọn lọ́rùn kó máa wọ́ àwọn lọ síbikíbi tó bá wù ú, àwọn ò fẹ́ dìbò yan aṣáájú mọ́. Ṣé àwọn tó mú wọn sìn wá jẹ̀bi nígbà tó jẹ́ pé àwọn èèyàn yìí pàápàá fẹ́ràn ìdè ju òmìnira lọ? Láì mọ̀ pé àgbákò táwọn tó mú wa sìn gbélé wa lọ́wọ́ la ṣì ń bá kó títí dòní. Lónìí a wá ń gbọ́ lẹ́nu ọmọ adúláwọ̀ tó ń lénu fatafata pé kí ológun gbàjọba lọ́wọ́ olóṣèlú. Kò mọ̀ pé ohun tóun ń sọ ni pé kólógun gbàjọba lọ́wọ́ òun. Òótọ́ lọ̀rọ̀ Socrates, làákàyè òun ò gbé tó òṣèlú débi pé òun ó máa dá sí bó ṣe yẹ kílùú lọ. Ni wọ́n bá sì lálé dá alẹ́bi mọ́. Nígbà tó jẹ́ pé bíbélì ni wọ́n tú sí èdè abínibí rẹ̀, wọn ò tú constitution. Ó ṣe pàtàkì kí bíbélì wà lédè abínibí wa kó lè yí àwọn bàbá wa tí wọ́n kọ́kọ́ fi ẹ̀sìn yìí lọ. Ṣùgbọ́n tó bá di pé a fẹ́ kọ́ ìmọ̀ tí a ó fi ṣèlú, ìmọ̀ tí a ó fi gbé nǹkan rere ṣe nínú ayé, a gbọ́dọ̀ kọ́kọ́ kọ́ èdè wọn kí ìmọ̀ ọ̀hún tó lè yé wa. Àwa ń kọ́ èdè, àwọn ń kọ́ ìmọ̀. A wá ń béèrè pé kí ló dé tí àwọn orílẹ̀-èdè Áfíríkà ò ṣẹ̀dá nǹkan tuntun fáyé àfi kí wọ́n máa kówó ra ohun tó ń tilẹ̀ òkèèrè wá. Àwọn tá a bá tún wò lọ́jọ̀gbọ́n, ìkókùkù tí wọ́n ti kó sí wọn lórí láti kékeré ò jẹ́ kí wọ́n lè fojú rẹ̀ wora wọn. Ẹ ó mọ gbọ́rọ̀kọrọ̀ lẹ́nu wọn bíi èèyàn dúdú, ojú ẹ̀ dúdú, èèyàn dúdú, inú ẹ̀ dúdú, èèyàn dúdú, ọpọlọ ẹ̀ dúdú. Ẹ dákun, ta ló kún ọpọlọ orí ẹ̀ lọ́dà láti ilé ìwé jẹ́lé ó sinmi? Bí wọ́n bá ní ohun tèmi ń sọ yìí kọ́ ní ìṣòro wa, àwọn olóṣèlú wa kàn ya ìka àti ọ̀dájú ni ò jẹ́ ká láṣeyọrí níbi ètò òṣèlú. Làákàyè tí Ọlọ́run sì dá sórí àwọn òyìnbó dáa ju ti ọmọ èèyàn dúdú lọ. Ẹ ní kí wọ́n lọ sí Europe pé a fẹ́ ṣèdánwò kékeré kan láti fìdí ọ̀rọ̀ múlẹ̀. Kí ìjọba wọn ṣe òfin tuntun pé láti sìn lọ, èdè Yorùbá ni wọ́n ó máa sọ nílé ìjọba àti nílé ìwé England. Ìwé òfin ìṣẹ̀dálẹ̀ orílẹ̀-èdè wọn pàápàá, àwọn olóṣèlú ṣetán láti tún kọ pẹ̀lú àwọn àyípadà oríṣiríṣi. Èdè Yorùbá sì ni wọn yóò fi kọ. Ẹnikẹ́ni tí ò bá ti gbọ́ èdè Yorùbá nínú àwọn olóṣèlú àti aráàlú gbọ́dọ̀ tètè lọ kọ́ o. Torí pírẹsidẹ́ǹtì ò jẹ́ pírẹsidẹ́ǹtì mọ́. Aláàfin la ó máa pè é. Prime Minister la ó máa pè ní Báṣọ̀run. Kí la ó wá máa pe àwọn sẹ́nẹ́tọ̀? Ìwà rẹ̀fà mẹ́fà tí kì í jẹ́ káwọ́ ó bàjẹ́. Kí ló ń jẹ́ mídíà? A ní ẹ máa pè wọ́n ní àyàngalú. Ọmọ òfin kọ̀ǹgọ́ ìlú bókú ewúrẹ́ wí kó máa fọhùn bí èèyàn. Tàbí kẹ́ máa pè wọ́n léegun alárí abikókó létí aṣọ. Ṣé ẹ wá rí àdìpọ̀ aṣọ tí wọ́n ń wọ̀ bí àlùbọ́sà ní Yúróòpù yìí ò yẹ ọ̀jọ̀gbọ́n o? Ká bẹ̀rẹ̀ ètò tí yóò mú wọn rí sùùtù wíwọ̀ bí ìmúra ara oko. Ó di pé bí wọ́n bá fẹ́ fi hàn pé àwọn lajú ní Yúróòpù, aṣọ dàńṣíkì àti kẹ̀m̀bẹ̀ ni kí wọ́n máa wọ̀ káàkiri. Bí òtútù ilẹ̀ wọn bá wá fẹ́ gbọ̀n wọ́n létè dànù, kí wọ́n má mi kàn. Àwọn alágbẹ̀dẹ Áfíríkà ń bọ̀ wá ta ẹ́ńjìnì tí yóò máa bá wa wì wọ́n láàyè bí ẹran sísun. Kí inú yàrá wọn lè dàbí ìgbà tí wọ́n wà láfíríkà níbi tó òòrùn ti ń mú. Gbogbo ibi tí wọ́n bá ń lọ ni kí wọ́n máa mú irinṣẹ́ adó orúpa nìyí lọ, wọn ò gbọ́dọ̀ wọ súùtù o. Aṣọ wa fẹ́lẹ́fẹ́lẹ́ ni kí wọ́n máa wọ̀ káàkiri. Bó ṣe inú ilé, bó ṣe inú ọkọ̀, irinṣẹ́ ayanran yìí ni kí wọ́n máa gbé kiri bí ẹran àsùn láì tí ì kú. Kí ọmọ England sọ Yorùbá sí ọmọ England ẹgbẹ́ ẹ̀ kó ní I don't speak Yorùbá. Káwọn ọmọ England tó wà nítòsí gbẹ̀rín àárín lami lójú. Kí ọmọ England ẹgbẹ́ ẹ̀ máa sọ fún un pé ìwọ kò gbọ́ èdè Yorùbá, èdè àwọn ọ̀jọ̀gbọ́n láàyè, èdè àwọn ogun adúláwọ̀, èdè àwọn ọmọ aládé. Àwọ̀ olùṣèfẹ́ ṣoríire ní England láì gbọ́ èdè Yorùbá. Ó mà ṣe o. Bí èdè wọn ṣe rí lẹ́nu wa rèé. Ẹ jẹ́ kí wọ́n ṣe èyí fún 40 ọdún lásán. Tó bá pọ̀ jù bẹ́ẹ̀, nǹkan lè bàjẹ́ kọjá àtúnṣe. Ẹ wá jẹ́ ká lọ wo àwọn olóṣèlú wọn lẹ́yìn 40 ọdún. Ẹ jẹ́ ká lọ wo àwọn ọmọ ìlú. Ẹ jẹ́ ká lọ wo ohun tí ètò ẹ̀kọ́ àti ìdàgbàsókè tẹkinọ́lọ́jì wọn ó dà. Kí lẹ rò pé a ó bá níbẹ̀? Ohun tí àwọn ọmọ Áfíríkà fojú wì fún 400 ọdún rèé, 400 years. Àwa jí báyé báyìí, à ń kígbe páyé ò dáa. Aláfíríkà ń rẹ̀yìn. Aláwọn olóṣèlú wa dájú. À ń kígbe páwọn aráàlú ò sunwọ̀n. À ń pariwo pé ẹrù amúkúnwọ́. Bẹ́ẹ̀ òkè la tẹjúmọ́, a ò wò sàlẹ̀. Kí ni wọ́n ò máa fi kásẹ̀ ọ̀rọ̀ mi nílẹ̀? Èèyàn 4 ni mo bá lẹ́jọ́.
olóṣèlú, ológun, aráàlú àti oníròyìn. Ọ̀rọ̀ mi fún olóṣèlú: ẹ má gbàgbé pé ṣáájú ohun gbogbo ọmọ ìlú yìí nìyí o. Ẹnìkan ò ní dalẹ̀ ìlú ẹ̀ kí wọ́n fọkàn tán nílùú kankan láyé. Lójú tèmi o, pẹ̀lú ètò tí àwọn ọ̀dánilẹ́dẹ̀rú ṣe kalẹ̀, olóṣèlú tí ara ọ̀run bá ń yá nìkan ló lè ṣòótọ́ láàrin àwọn èèyàn rẹ̀. Báwo lèèyàn ṣe fẹ́ ṣòótọ́ pẹ̀lú ọlọ́dẹ orí tí ò tiẹ̀ mẹ́ni tó fẹ́ wò ń sàn? Ẹ má bínú bí ọ̀rọ̀ mi bá jọ bí ẹni pé ó le jù o. Mo ò rí ohun míì tí mo lè fi júwe inú àhámọ́ làákàyè tí wọ́n di Áfíríkà sí ni. Ohun tí èmi fẹ́ bẹ̀ yín fún ni pé kẹ́yẹ́ rí iṣẹ́ ìṣèjọba bí eré ìje tẹ́nìkan ó gbadé táwọn tó kù ó sì máa ṣerú ẹ̀. Ẹ yé rí bí yàrá ààbò tí ọlọ́gbọ́n lè wá àyè sáwọ̀ kó lè bọ́ nínú ìjàmbá tí àìníjọba gidi ń dá sílẹ̀ láfíríkà nítorí kò sọ́nà àbáyọ. Ẹ rí bí ọbẹ̀ ìkòkò kan tí alásè mẹ́ta fẹ́ sè pẹ̀lú èlò ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan. Bí iyọ̀ ò bá wá ní já ọbẹ̀ yìí, tí ata ò ní wọ́n, tí epo ò ní ṣàìsí níbẹ̀, dandan ni kí àwọn alásè mẹ́tẹ̀ẹ̀ta fọwọ́sowọ́pọ̀. Ìyẹn bí àwọn pàápàá ò bá fẹ́ kí ebi pa àwọn kú. Dájúdájú gbogbo yín ò lè fojú kan náà wo ètò òṣèlú. Ṣùgbọ́n báyìí ó wù kẹ́rò ó títí, ṣebí kí ìlú ó lè dáa náà níbi tí ìrònú yín ó padà forí sọ. Bẹ́ẹ̀ ò rò ó pé kó dáa nítorí aráàlú, ẹ ò rò ó pé kó dáa nítorí orúkọ yín, àbí ṣáà rẹ́ni tó fẹ́ ṣòṣèlú nítorí káyé ó máa wọn ìran rẹ̀ lépè. Èwo nínú yín ni ò fẹ́ kórúkọ òun làlújá káàkiri àgbáyé? Káwọn orílẹ̀-èdè míì máa kọ̀wé nípa ẹ̀ lẹ́yìn 100 ọdún tó ti kú pé báwo ló ṣe ṣèjọba tí ayé dẹ tó lórí tẹlẹ́mù. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ń fẹ́ bẹ́ẹ̀, ẹ ní láti tẹ̀lé òfin àkọ́kọ́ tó ṣẹ̀dá òṣèlú, òfin ìsowọ́pọ̀. Ẹ jọ jíròrò láàrin ara yín, ẹ wo ohun tó yàtọ̀ nínú ipa òṣèlú tẹ́ ẹ yàn láàyò. Ẹ sì jọ fẹnukò lórí àwọn ohun tó lè máyé rọrùn fún gbogbo wa. Èmi ò ní kẹ́yẹ sòyìnbó nílé ìjọba o, ṣùgbọ́n ẹ gbìyànjú láti ṣiṣẹ́ takuntakun fún àgbọ́yé aráàlú. Aráàlú gbọ́dọ̀ gbọ́ èdè tẹ́ ẹ fi ń ṣòṣèlú lágbọ́yé. Kò bá jẹ́ mílíọ̀nù kan níye èdè tó wà ní Nàìjíríà, ẹ ní kí wọ́n tú ohunkóhun tẹ́ ẹ bá wí sí i. Bá ò bá gbọ́ yín yé, báwo la ṣe fẹ́ fún yín lésì? Bá ò bá sì fún yín lésì, báwo lẹ ṣe fẹ́ mọrú àtúnṣe tó yẹ kẹ́ ṣe? Ìwé òfin ìṣẹ̀dálẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà tá à ń pè ní Constitution gbọ́dọ̀ wà ní èdè abínibí gbogbo ọmọ Nàìjíríà. Gẹ́gẹ́ bí Bíbélì ṣe wà lóríṣiríṣi èdè fún àgbọ́yé aráàlú. Kí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí lè mọ iṣẹ́ ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ìlú, iṣẹ́ olóṣèlú láàrin ìlú, iṣẹ́ àwọn amòfin, iṣẹ́ adájọ́ àti gbogbo òpó tó di ètò ìṣèjọba orílẹ̀-èdè mú. Ohun kan ṣoṣo tó lè mú yín súnmọ́ aráàlú rèé tí yóò sì fún yín lágbára àti ìmọ̀ òṣèlú tòótọ́ tá à bẹ̀rù nílé bẹ̀rù lóde. Torí ẹ̀yin àti aráàlú ó dọ̀kan. Ẹnikẹ́ni tó bá fẹ́ kojú yín nílé tàbí lóde yóò mọ̀ pé òun fẹ́ kojú ìpinnu téèyàn tó lé nígbà mílíọ̀nù ṣe. Ẹni ó bá tó bẹ́ẹ̀ kó dán wò. Ẹ̀yin gbọ́ kí wọ́n dìtẹ̀ gbàjọba Amẹ́ríkà, China tàbí England rí. Bí àwọn olóṣèlú wọn ṣe níyè káyé lẹ́yìn pàápàá yóò níyì láwùjọ àwọn orílẹ̀-èdè àgbáyé gbogbo. Ẹnìkan ò lè ní ẹ má bá àwọn olóṣèlú Amẹ́ríkà, Europe, China, Russia tàbí orílẹ̀-èdè yòówù tó bá lóun fẹ́ bá wa ṣe lò pọ̀. Ṣùgbọ́n ẹ rí i dájú pé wọn ò mú yín má bẹ nínú àjọṣe yòówù tó bá pa yín pọ̀. Àwa náà ò sì rán yín lọ síbẹ̀ láti lọ tẹ̀ wọ́n lórí ba. Nínú ohun yòówù tí yóò bá dà yín pọ̀ pẹ̀lú wọn lórí ilẹ̀ ayé yìí, ẹ rí i pé ẹ bá wọn dúró fi ẹ̀gbẹ́ kan ẹ̀gbẹ́. Ẹ bọ̀wọ̀ fún wọn gẹ́gẹ́ bí aṣáájú tó wá dáadáa àwọn èèyàn rẹ̀ wá sáàrin wa. Ẹ̀yin pàápàá sì gbọ́dọ̀ rí i dájú pé wọ́n bọ̀wọ̀ fún yín gẹ́gẹ́ bí aṣáájú tí ò ní gbà kí wọ́n fi ire àwọn èèyàn tirẹ̀ ṣàpínlé. Ẹ ṣe bí ẹni pé ẹ ò gbọ́ gbogbo ìdìtẹ̀gbàjọba tó ń lọ káàkiri ilẹ̀ Áfíríkà. Àṣẹ̀ṣẹ̀gbé ìyàwó á dàbí ẹni pé wọn ò lè jà láíláí. Ẹ fún àwọn orílẹ̀-èdè yìí lọ́dún 4 péré pẹ̀lú ìjọba tuntun tí wọ́n fìbọn kó jọ. Òòjọ́ alárédè ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé ń bọ̀ wá jọ tẹja kánfọ́nrán. Ẹ̀yin ẹ fi wọ́n lẹ̀, gbogbo ẹ̀ la ó kúkú gbọ́ bá ò bá kú. Ilé ni kẹ́ mójútó. Ẹ di ọ̀kan ṣoṣo pẹ̀lú aráàlú nípa ṣíṣètò àgbọ́yé tó kúnná. Kẹ́ ẹ wá wo ẹni tí yóò gbàjọba lọ́wọ́ okòólúgbàdínméjì mílíọ̀nù èèyàn. Gbogbo wa lè má ṣe tiyín o, ṣùgbọ́n gbogbo wa ò mọ ìdí tẹ́nìkan ò ṣe gbọ́dọ̀ dìtẹ̀ gbàjọba lọ́wọ́ olóṣèlú wa. Ẹ̀yin ẹ ṣe bí ẹni tí ò rí aláǹgbá tó ń pòyè ògiri ilé lẹ́kùlé. Bí ẹ̀yin bá ti rẹ́ ògiri tó dí papa nínú ilé, àbàràbà láláǹgbá yìí ó máa ń ṣe níta kò ní rí bí wọlé. Ọ̀rọ̀ mi fún ológun, wọn ò tiẹ̀ mọ èyí tó léwu jù nínú iṣẹ́ ológun àti iṣẹ́ olóṣèlú. Bí ìlú ṣe ń mùjì àti làákàyè olóṣèlú, bẹ́ẹ̀ gẹ́lẹ́ lógun ṣe ń gbẹ̀mí àwọn ológun tó ń kọrí sógun. Òkúkú sẹ́yìn tí mo ṣe rí níbẹ̀, ohun tí mo fi ń sọ̀rọ̀ ojú ọgbọ́n ìwòye lásán lọ. Ṣùgbọ́n èyí tí mo mọ̀ tó dá mi lójú, ológun tó bá gbaṣẹ́ olóṣèlú kì í nísinmi. Lọ́pọ̀ ìgbà iṣẹ́ ọ̀hún náà ní padà gbẹ̀mí wọn pẹ̀lú gbogbo èrò dáadáa tí wọ́n ní. Nígbà tí kinní ọ̀hún bá tún fẹjú tán pẹ̀lú ìwà ìkà ọmọnìyàn, àtàbá ìjà òṣèlú yìí máa ń padà kan àwọn ẹbí àti ọ̀rẹ́ wọn. Ẹ lọ́ọ́ béèrè lọ́wọ́ Maradona àti ọ̀rẹ́ tímọ́tímọ́ ìgbà ìwé rẹ̀ Mamman Vatsa.
gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ àti àwọn aráàta tí wọ́n ń sọ fún yín pé kẹ́ fìbọn gbàjọba yìí ní tí wọ́n ń wá tí wọ́n fẹ́ lò yín fún ni ní kété tí wọ́n bá ti rí i ni wọ́n ó sọ yín nù sáàtàn bí èpo ẹ̀pà tá a yọ tinú ẹ̀ jẹ. ẹ̀ ń béèrè pé báwo ni wọ́n ó ṣe gba agbára lọ́wọ́ yín bí wọ́n ṣe gbà á lọ́wọ́ àwọn tí wọ́n lò yín fún náà ni. ìjà ọwọ́ sílẹ̀ yín mọ̀ ọ́n jà ẹ ò mọ̀ jà ẹ̀mí. torí ẹ̀ èmi á rọ̀ yín pé kẹ́ gbájúmọ́ṣẹ́ ètò ààbò ìlú ó léwu àti wàhálà àti ẹ̀ láàyè ọ̀tọ̀. ẹ má tún gbé àjàgà òṣèlú rù kún ẹrù wíwo tó wà lọ́rùn yín. ẹni tí iṣẹ́ òṣèlú bá wù kó bọ́ kakí sílẹ̀ kó wọ agbádá. máa bọ̀ láàrin ìlú kó o mọ àwọn aráàlú mọ ìwà aráàlú ohun tí wọ́n fẹ́ àti èyí tí wọn ò fẹ́. darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú tó bá ọ̀nà ìṣèjọba tó gbàgbọ́ nínú ẹ̀. bó o bá sì rí dá ẹgbẹ́ òṣèlú tìrẹ sílẹ̀ kí o sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú aráàlú láti gbé e délé ìjọba. gbogbo àyípadà tó ń fẹ́ ni yóò wáyé lọ́nà tó bófin mu. ọ̀rọ̀ mi fún ẹ̀yin oníròyìn. n ò lè sọ pé ẹ̀yin oníròyìn torí ara yín lèmi náà. bó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ ọ̀jọ̀gbọ́n gidi níṣẹ́ wa tó jẹ́ pé bí a bá mú iṣẹ́ lọ́ọ̀yà tán nínú ìmòye àwa ló kàn. tó jẹ́ pé lẹ́yìn tí a bá ka ìpele àwọn òṣèjọba mẹ́tẹ̀ẹ̀ta nínú iṣẹ́ tó ṣe pàtàkì jù láwùjọ àwa ló kàn. síbẹ̀ kí ló dé tí àwọn tó wà lókè ṣì ń wò wá bíi dalérú. èmi ti lọ sọ́dọ̀ ẹni tá a fẹ́ gbàròyìn lẹ́nu ẹ̀ tó fi wá sórí ìdúró tó ń jẹun. mo sì ti dé ọ̀dọ̀ èyí tó pè wá wọ ọ́fíìsì tó yẹ wá sí bí èèyàn pàtàkì nítorí kò mọ ohun tá ò délé kọ́ nípa òun. nígbà tá a wo gbogbo ohun méjèèje tá a fi dá ìròyìn mọ̀ a rí i pé àkóríjọpọ̀ gbogbo ẹ̀ padà sórí kọ́ sábẹ́ ohun kan ṣoṣo ohun tí kì í sábà ṣẹlẹ̀ tàbí ohun téèyàn rò pó lè ṣẹlẹ̀. bí a bá gbéṣẹ́ ìṣèjọba fólóṣèlú aráàlú ń retí pé kó tún ìlú ṣe ni bó bá ń ṣiṣẹ́ ẹ̀ bó ṣe yẹ ìyẹn kì í ṣèròyìn àgbọ́yanu hanha. ṣùgbọ́n bí ẹni tó yẹ kó ṣiṣẹ́ fún ìlú bá di ẹni tí ìlú ń ṣiṣẹ́ fún bí ẹni tó ti ń ṣe bó ṣe yẹ kó ṣe láti ọdún ní bá ṣèṣì yí sẹ̀ padà tí ò ṣe bẹ́ẹ̀ mọ́ ìròyìn yàjóyàjó rèé bá àti ìmọ̀ ròyìn tí ó tà létí aráàlú gan-an rèé. èyí loníròyìn ṣe dàbí igúnnugún tí wá ṣubú ẹni tó wà lókè. òótọ́ ibẹ̀ ni pé ìròyìn gidi nípa ẹni gidi kì í tà létí aráyé àfi kí wọ́n gbọ́ ohun tí wọn ò retí nípa ẹ̀. níbi tá a wá dé lónìí ẹ̀yin oníròyìn ǹjẹ́ aráàlú ń retí pé kí olóṣèlú kan wọlé ìjọba lọ ṣiṣẹ́ ìlú? ǹjẹ́ kò ti dìròyìn báyìí bá a bá ní olóṣèlú gidi kan láàrin wa níbikíbi lórí ilẹ̀ adúláwọ̀? bẹ́ẹ̀ bá rí olóṣèlú tó ń ṣe dáadáa ẹ pòkìkí rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń pòkìkí ìròyìn burúkú nípa wọn. ìròyìn burúkú nípa wọn yìí pàápàá ẹ má dánu ẹ̀ dúró sórí pé ìwà àwọn olóṣèlú yìí ò kàn dáa ni. ẹ tẹ̀síwájú kẹ́ ṣèwádìí lórí ohun tó mú wọn ṣe bẹ́ẹ̀ ohun tó jẹ́ kí wọ́n lè ṣe bẹ́ẹ̀ àti ohun tí ìlú lè ṣe láti rí i dájú pé irú ẹ̀ ò tún ṣẹlẹ̀ mọ́. bẹ́ẹ̀ bá gba ọ̀rọ̀ lẹ́nu olóṣèlú tó ń tako ohun tí àwọn ìṣèjọba ń ṣe ẹ bi í léèrè pé ó bá jẹ́ òun ló wà nípò kí ni yóò ṣe ọ̀nà wo ni yóò sì gbà ṣe. èyí tí ò bá rí ohun míì wí ju pé èèyàn burúkú ló wà níjọba ni wọ́n ṣe ń hùwà burúkú àwọn olóṣèlú apá ọ̀dọ̀ òun lèèyàn dáadáa tó yẹ kí ìlú yàn sípò káyé tó le dáa ẹ pa ẹ̀rọ apagbe mọ́ lẹ́nu ẹni ó máa lọ lé. èyí tó bá sì rí àbá gidi mú wá ẹ gbé e lọ bá àwọn tó wà níjọba bí wọ́n bá láwọn ò lè mú un lò ẹ béèrè ìdí tí wọn ò fi lè mú un lò kẹ́kọ̀ọ́ síta káyé gbọ́. ẹ má jẹ́ ká gbàgbé pé ọmọ orílẹ̀-èdè yìí làwa náà o a ò wá sórílẹ̀-èdè yìí wá ṣòwò ìlú abínibí wa la ti ń ṣiṣẹ́. gbogbo ohun burúkú tá a bá ń sọ nípa ọmọ nàìjíríà tó wà nínú òṣèlú èyí tó wà lójú ayé àti èyí tó wà lẹ́nu iṣẹ́ ìjọba ni yóò padà wá sí wa lápò. torí bí àwọn orílẹ̀-èdè àgbáyé bá bẹ̀rẹ̀ sí gbégilé ọmọ nàìjíríà pé oníbàjẹ́ ni wọ́n wọn ò ní yọ tàwọn oníròyìn ibẹ̀ sọ́tọ̀ o. ohun kan náà tí mo sọ fáwọn olóṣèlú ni wọ́n sọ fún yín èèyàn kan ò ní dalẹ̀ orílẹ̀-èdè ẹ̀ kí wọ́n fojú re wò ó níbikíbi lórílẹ̀-èdè àgbáyé. ọ̀rọ̀ mi fún aráàlú ẹ ǹlẹ́ o ẹ̀yin ọmọ ọba ohun tí dẹ̀mókírésì pè yín rèé láyé ìgbà kan tó jẹ́ pé ó lójú ẹni tó lè dépò aṣíwájú nínú ìran èèyàn ó lójú ẹ̀kọ́ tí wọ́n lè gbà kí aráàlú kọ́ àwọn ọmọ ọba àti ọmọ ìjòyè nìkan ló lè kọ́ kí ọmọ aráàlú má lè dépò tí wọ́n wà láéláé ṣùgbọ́n dẹ̀mókírésì ní kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ mọ́ bí ẹnikẹ́ni bá fẹ́ di aṣíwájú lórílẹ̀‐èdè rẹ̀ onítọ̀hún gbọdọ̀ kàn sí ọ láti béèrè bóyá o fẹ́ bẹ́ẹ̀ bí ìwọ pàápàá bá sì fẹ́ di aṣíwájú ẹnu kó o wá ìfọwọ́sowọ́pọ̀ àwọn aráàlú tó kù ni bí wọ́n bá fi tì ọ́ lẹ́yìn ó di adarí orílẹ̀‐èdè nìyẹn ẹ ò rí pé dẹ̀mókírésì ti sọ gbogbo wa dọmọ ilé ọba ìmọ̀ ló kù ká wá tí adé yóò fi pẹ́ lórí. wádìí nípa ìwé òfin ìṣẹ̀dálẹ̀ orílẹ̀‐èdè nàìjíríà constitution tó fún ọ lágbára láti dá sí ètò òṣèlú a ti sọ fáwọn olóṣèlú pé kí wọ́n tú sí gbogbo èdè abínibí ṣùgbọ́n bí wọ́n bá ń pẹ́ jù ẹ pe ara yín jọ nínú ẹ̀yà kọ̀ọ̀kan kẹ́ tú sí èdè ẹ̀yà yín kẹ́ wá bẹ̀rẹ̀ sí í péjọ lọ́sọ̀ọ̀sẹ̀ láti kà á bí ìgbà tẹ́ ẹ bá ń ka ìwé ìjọsìn yín ẹ bẹ̀rẹ̀ sí í kà á pẹ̀lú ìwé ìròyìn tó ń jáde lójoojúmọ́ láti fi mọ bí orílẹ̀-èdè yín ṣe ń lọ
ẹ má wàá nìkan dá a mọ̀ o, ẹ rí i dájú pé púpọ̀ nínú ará àdúgbò yín ló mọ̀ ọ́n, torí nígbà tí wọ́n ó bá lo agbára tí ìwé òfin yìí fún wọn gẹ́gẹ́ bí ọmọ onílùú láti fi yan aṣáájú gidi tàbí láti fi lé aṣíwájú burúkú dànù, ẹ ó lè jọ lò ó lọ́nà tí yóò fi mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè yín. Ó ṣe pàtàkì fún gbogbo èèyàn ayé láti wá ìmọ̀ kí wọ́n lè wúlò fún ara wọn àti àwùjọ wọn. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá gbọ́ ìtàn wa yóò mọ̀ pé ó pọn dandan fún ọmọ adúláwọ̀ láti wá ìmọ̀ ká tó lè jẹ́ nǹkan kan lójú ọmọ aráyé. Torí lẹ́yìnkùlé wa ni wúrà àti àwọn òkúta olówó iyebíye tí gbogbo ayé ń wá wà. Àwọn kan fẹ́ kó gbogbo kinní yìí kúrò lẹ́yìnkùlé wa lọ́fẹ̀ẹ́ pẹ̀lú àwíjàre pé lábẹ́ ọ̀bọ tó fojú jọ èèyàn làwọn ti kó o. Torí ẹ̀ ni wọ́n ṣe dà wá lédè rú, tí wọ́n da àṣà wa rú, tí wọ́n sọ wá dọ̀tá àwọn baba ńlá wa tó jẹ́ èèyàn, ká lè máa dúra láti ṣe bíi baba ńlá wọn ká tó lè fojú jọ èèyàn. Èmi ò sọ èyí fún ọ kó o lè lọ máa bá àwọn òyìnbó ṣọ̀tá o, torí àwọn òyìnbó ti sìn kọ́ ló ṣe wá báyìí, àwọn baba ńlá wọn ni. Baba ńlá gbogbo wọn tún wá kọ́ o, baba ńlá àwọn kan nínú wọn ni. Torí ẹ̀ ọmọ adúláwọ̀, àsìkò à ń bẹ́ nìkan ṣọ̀tá kọ́ leléyìí, ó tiẹ̀ sáàyè ẹ̀fẹ́ ni tí wọ́n ti gba 104 ọdún lọ́wọ́ ẹ̀. Dípò ọ̀tá, ọ̀rẹ́ ni kó o bá gbogbo ayé ṣe. Wá ìmọ̀ lọ sọ́dọ̀ òyìnbó, wá ìmọ̀ lọ sọ́dọ̀ lárúbáwá, wá ìmọ̀ lọ sáàárín àwọn ọmọ ṣinkó, láàárín àwọn ọmọ kọ̀rá. Wá ìmọ̀, wá ìmọ̀, ọmọ adúláwọ̀ wá ìmọ̀ bí ìnàkí tó ń wá ìmọ̀ kó bá lè sọ̀rọ̀ bí èèyàn. Báyìí ó wù kó o wá ìmọ̀ tó, má gbàgbé ilé o, má gbàgbé ohun táwọn baba wa kọ́ wa. Òun ni wọ́n fúnra rẹ̀ ò rí fi ṣe pàṣípààrọ̀ ní gbogbo ilẹ̀ àjèjì tó o ti ń lọ kẹ́kọ̀ọ́. Gbogbo ìmọ̀ tó o bá wá kọ́ yìí ni kó o tú sédè abínibí, kí àwọn ọmọ ìyá rẹ nílé lè kẹ́kọ̀ọ́ ìmọ̀ yìí láì rìn tó bó o ṣe rìn tàbí náwó tó bí wọ́n ṣe náwó tó. Ẹ má bínú pé ọ̀rọ̀ yìí pọ̀ díẹ̀ lónìí, ikúkú ṣe pé ó wù mí láti gbà yín lákòókò rẹpẹtẹ tó bẹ́ẹ̀. A ò mọ èyí tá ó sọ tá ò ní sọ mí ìmọ̀ ni. Láti fèsì sí fọ́nrán yìí tàbí ọ̀kankan nínú àwọn fọ́nrán Iris Media Prospect Services, ẹ lè kọ̀wé sí irismedias@gmail.com tàbí kí ẹ pè nọ́mbà yìí +234 80 85 54 8868. Musa Babátúndé-Kọ lórúkọ mi. Òjò ni mí ń òbẹ́ nìkan ṣọ̀tá, ẹ̀yìn èjìrí lè jí ń pa. Àrá ni mí ń òbẹ́ nìkan ṣọ̀tẹ̀, ẹni ó bá dí mi lọ́nà ní òrìjà arábá ń bí onígbà ọ̀tá. Ojú tí mo fi rí ohun tó ń lọ lágbo òṣèlú rèé o. Ìyókù tún dọjọ́ míì táàyè bá gbà mí níbi tẹnu mi ó ti lè rọ́rọ̀ sọ. Ire o.